War is a war. Anything happen. Who send you call? Nobody. War is a war. Anything happen. Who send you call? Nobody. A ti ń lọ sí bọ́dà ní ilẹ̀ Kwara. A ti sọ fún gbogbo àwọn ìjọba lóògùn pé Ògùn state ń ṣe agbègbè Fúlàní náà. A ti sọ fún gbogbo àwọn ìjọba débi pé tó bá lé wọn bìkan bóyá wọn á bọ̀ sóògùn state tàbí wọn á wọlé sẹ́kọ̀ọ́ kò sáyé. Ọ̀làwà tá a wà ń bẹ̀. Bá a ṣe ń gbé Ìyábọ̀ là ń ju Ìyábọ̀ lẹ̀ látún tẹ́lẹ̀ méjì. Ọmọ Oòduà ní ní. Ọ̀làwà tá a wà ń bẹ̀. Àwọn ẹ̀gbọ́n wa bá a ṣe ń gbé Ìyábọ̀ là ń ju Ìyábọ̀ lẹ̀ látún tẹ́lẹ̀ méjì. Lọ́kùnrin lóbìnrin. Ọmọ Oòduà ní ní. Àwọn ìyá wa bàbá wa ní stéètì míì. Àwọn ẹ̀gbọ́n wa láti wọlé kẹ́rù máa bà wọ́n lókè òkun lórí ilẹ̀ bàbá wọn gbódà. Rárá a rí pé kò bójú mu. Alábàtà wọ́n ní wọ́n ń jí wọn gbé láti wọlé kẹrù máa wọ́n tún ń gbọ́ ọmọ bálẹ̀ lórí ilẹ̀ bàbá wọn tó dà. Rárá a rí pé kò bójú mu. Alábàtà oríṣiríṣi náà ṣe jí wọn gbé. A fẹ́ lọ bá ọba baálẹ̀ olóyè àwọn ọ̀tọ̀kùlú èèyàn láàrin oríṣiríṣi náà ṣe láti sọ fún wọn pé a fẹ́ lọ bá ọba àfi àwọn àlejò wọ̀nyẹn láti bẹ̀rù wọn sọ fún wọn. Olóyè ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lólórí bàbá wa olóyè ambassador Adé sọ pé ó ní ká fún wọn ní 15 days ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún after that 15 days ká padà wọ bẹ̀rẹ̀ lọ. Olóyè ambassador ṣílẹ̀kẹ̀lẹ̀ bí a ṣe lọ yìí ká fún wọn ní 15 days after that 15 days ká padà wọ bàbá wa nù mọ́tò ṣílẹ̀kẹ̀lẹ̀ wọ́n bí a ṣe ń lọ ìtàbá débi tá à ń lọ tẹ bá rí ọ̀dà látọ̀dọ̀ àwọn olórí wa láti jẹ́ kó yé wọn pé àwọn òṣèré wa àdìsánwó wa àrìmáṣanwó wa kọ̀ọ̀fà tó jẹ́ kí wọ́n mọ̀ lọ. Ọ̀pọ̀ tí a bá ń bọ̀ wọ́n lè mọ̀ pé tí a bá wá padà bọ̀ àmì anẹ́sẹ̀ eléyìí tá à ń bá bọ̀ fún àṣẹ tó jẹ́ kí wọ́n mọ̀ pé àṣẹ tí a bá ń bọ̀ wọ́n lè mọ̀ àbáfi tí a bá wá a máa kọjú bàbá ń bọ̀ a máa kọjú àfọmọ ẹgbẹ́ kan wà lẹ́yìn wọ́n tún ẹ bàjẹ́ àwa ti ẹ ká ṣe jẹ́jẹ́ báwọn àṣẹ the OPC reform àkíyèsí jà kọjú ọmọlúwàbí ni wá ọmọlúwàbí ni tẹ̀jẹ́ wà lẹ́yìn wọ́n tún ẹ bá gbé wá ń bọ̀ àṣẹ àkíyèsí jà kọjú ọmọlúwàbí ni wá ọmọlúwàbí ni tẹ̀jẹ́ wà lẹ́yìn.